على رسول الله القائل إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. On the kindeti oni ni 9 oṣù kẹrin 9/4/2026 lọ́jọ́ Àlàmísì. A wà ní ìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Precisely a wà ní Madinatul Ilimi Central Mosque ní Ìwó Road opposite ilé márùn Lagos Ìbàdàn Expressway. Àwọn bàbá wa tí wọ́n wà lórí ìjókòó lọ́tún lósì. Kí ni ìjókòó ìdálé lórí? Ìjókòó ni ìjókòó kọmitì Rabitatul A'imma wal Ulama fi biladi Yorùbá, Edo and Delta. Ìjókòó kọmitì League of Imam and Alfas Yorùbá Land, Edo and Delta. Láti ọwọ́ tó wà níbí báyìí, bàbá wa Barrister Sulaiman Tadese, àwọn ni wọ́n wà níbí báyìí. Látọ̀dọ̀ bàbá wa ń bí, àwọn ni bàbá wa Sheikh Yakub Muhammad Abdulbaki tí wọ́n jẹ́ waziri ilẹ̀ Yorùbá, Edo and Delta. Bàbá wa tí wọ́n tẹ̀lé wọn, àwọn ni bàbá wa Fadilatu Sheikh Dawood Umran Malasan tí wọ́n jẹ́ mufti ilẹ̀ Yorùbá, Edo àti Delta, authentic mufti ilẹ̀ Yorùbá, Edo and Delta, certified mufti Yorùbá Land, Edo and Delta. Bàbá wa tí wọ́n tẹ̀lé wọn, àwọn ni Fadilatul Imam Abdulhakim ìmáàmù àgbà sẹ́ńtà mọ̀ sí sẹ́pẹ̀tẹ̀rì ẹnjìnìá dẹ̀ ni wọ́n. Bàbá wa fọwọ́ ní ọ̀hún, bàbá wa Abdulrahman Sọláhùdín láti Ẹdẹ, àwọn ni bàbá wa Ọláyíwọlá láti ìlú Ẹdẹ. Bàbá tó ló kí n sábà 2008. So bàbá wa tí ó wà ní àwọn ni nàkíbù wa Sheikh wa Dawood Abdulrasheed, bàbá wa Adéjùmọ̀rẹ́ Mohali Ibrahim láti ìlú Ifọ̀ Ọ̀ṣun, bàbá wa alfa wa Sheikh wa Abfatai Ẹ̀sìnìwà láti Ìbàdàn, bàbá wa Umran Gbọ́lágadé láti Ìbàdàn, bàbá wa Abdulwasi láti Ìbàdàn, barista wa Abdulmomin láti Ìbàdàn, Sheikh wa Ismail Dawood Abanikenda láti Ògbómọ̀ṣọ́, bàbá wa Kátàyẹjú ẹ̀, bàbá wa. So in tí ìjókòó ìdálé lórí ní kúkúrú èdè àti gbogbo àwọn èèyàn wa, ó ní pé ìjókòó kọmitì Rọ́bítà lórí ìtẹ̀síwájú kí ni Rọ́bítà yìí wà fún gan, àwọn kí ni a gbé Rọ́bítà yìí kalẹ̀ lé lórí. Nígbà tí a kọ́kọ́ pàdé lákọ̀ọ́kọ́ nílùú Ìwó, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe èèmọ̀ káàkiri gbogbo àgbáláyé pé bẹ́ẹ̀ bá ti ẹ̀dẹ́gbẹ́lẹ̀ ó kọ́ mí ilẹ̀ pé èwo tó ní Rọ́bítọ̀, àwa ni ó kọ ìgangan náà ni oúnjẹ, nítorí pé àfẹ́ ṣe tiwa lọ́tọ̀. Ọmọ tó bá jẹ́ ọmọ rẹ̀ tí bàbá rẹ̀ bá dá nǹkan lẹ̀, orí ọkọ̀ bàbá rẹ̀ náà ni ó mọ nǹkan lé lọ. Tó bá látúnṣe tó fẹ́ ṣe kò gbọ́dọ̀ mú ti ẹ̀ lọ́tọ̀, orí ti bàbá rẹ̀ náà ni yóò máa ṣe lọ. Ẹwà Al-Mahadul Arabi ń sìn, nígbà bàbá tó dálẹ̀ kó ń bẹ̀ tán, àwọn tí ẹ bọ́ bẹ̀ kí náà tó ń pè bẹ̀ Al-Mahadul Arabi. Ẹ wo gbogbo ilé kéwú náà lọ bẹ́ẹ̀, ẹ wo Islahudeen, ẹ wo gbogbo àwọn ilé kéwú, ẹ wo Agége Markaz, bàbá wa tó ní nígbà wọn dálẹ̀ wọ́n pè ní Markaz. Àwọn bàbá wa tò ní sẹ́wà ń bẹ̀ sẹ́sọ́ ló kọ́ mí. Dálẹ̀ ìtumọ̀ ìjókòó Rábítà inú reformation reformed Rábítà ni. So kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. Rábítà yìí, ìbéèrè kejì tó ń wá látọ̀dọ̀ àwọn èèyàn ni pé ṣé Rábítà yìí Alùsúnnà ni àbí Rábítà àwọn wo? Iná ìlà tó ń sọ tí gbogbo ayé ń gbọ́ yìí pé Rabitatul A'immati wal Ulama fi biladi Yorùbá, Edo àti Delta. Eléyìí túmọ̀ sí pé kìí ṣẹgbẹ́ awo, ó wà opened sí gbogbo ẹni tó bá mọ̀ pé Yorùbá lòun sọ, Yorùbá ni wọ́n káwọn mọ́, òun sì jẹ́
àáfàá tàbóun jẹ́ ìmáàmù kọ́ máa bọ̀ kọ́ wá sọ fún wa pé kí la fẹ́ máa ṣe ń bẹ̀ kí gbogbo wa kájọ sọ so kí aláàkó ṣàánú wa. ìbéèrè lẹ́ẹ̀kẹta kí àwọn bàbá wo tó sọ̀rọ̀ ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń béèrè wípé níjọ́ tẹ́ ẹ dálẹ̀ kí ló dé tí èé ṣe Ìbàdàn ní ẹ ti kọ́kọ́ dálẹ̀ àwa sọ fún wa wípé Mẹdínà ni Ìsìláàmù ti lọ gbà ayé ṣùgbọ́n Mẹ́kà lọ́lọ́run ti gbé wá fún Ànábì sallallahu alaihi wasallam so eléyìí túmọ̀ sí pé kìí ṣe ọ̀rọ̀ ìlú là ń sọ kìí ṣe ọ̀rọ̀ ìlú kìí ṣe ọ̀rọ̀ ìran ọ̀rọ̀ méjì ló wà ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Yorùbá àti ọ̀rọ̀ ẹ̀sìn Islam béèyàn bá ti wá jẹ́ Yorùbá ìlú tó bá rí ó ti jẹ́ ó ní àǹfààní nínú rábítà yìí so a ti ṣe mítìnì lórí bí nǹkan ó ṣe máa lọ akẹwà fẹ́ fi ọ̀rọ̀ kọ̀ọ̀kan wá àwọn bàbá wa lẹ́nu wò àwọn bàbá wa torí ẹ̀yin tẹ́ ń fọ́lù wa láti lé láti jẹ́ ẹ̀mọ̀ wípé kìí ṣe secret court o kò dẹ̀ ń ṣe ìbéèrè tó kẹ́yìn rẹ̀ ó ní wípé àwọn bàbá wa tí wọ́n dá rọ́bítà ọ̀lẹ̀ lánàá kí ni èrò wa pẹ̀lú wọn atúbúra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run tó ní gbogbo nǹkan wípé wàláhìl azim awùláhìl àbá àwọn bàbá wa ìyàbùkọ́ náà á bá àná wọn ò kú wọn ò yẹ wọn ò gbò ní bàbá wa náà a dẹ̀ rẹ́dì láti dá wọn lóhùn léyìíkéyìí ìgbà tí wọ́n bá pè wá pé ẹ wá ṣàlàyé ọ̀rọ̀ fún wa so kọ́lọ́ ọba san bàbá wa lẹ́sàn-án rí so bàbá wa Al-Wazir ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ilé rọ́bítọ̀ àwọn bàbá wa tó ń bẹ ńlẹ̀ tẹ́nìkankan ò sì gbèrò kọ́ parẹ́ àfẹ́ntó náà bá fẹ́ parẹ́ rọ́bítà tẹ́lẹ̀ yìí tọ́lọ́ ní kọ́nà ẹ̀rọ yìí tẹ́nìkankan ò lè gbèrò pé kò náà parẹ́ àfẹ́ntó náà bá tó fẹ́ parẹ́ náà. lánàá àwọn bàbá wa ní Ìlọrin torí pé rọ́bítọ̀ yìí àwọn afẹ́ kó dé gbogbo ibi tẹ́ ti ń sọ èdè Yorùbá kí ni ìjókòó àbí èrò àwọn bàbá wa lánàá tó fi jẹ́ pé kò sí Ìlọrin nínú rọ́bítọ̀ ní kúkúrú èdè sà. ọpẹ́ ní fún Ọlọ́run lẹ́kùn ọpẹ́ àti bí Ọlọ́run fún Ànábì wa Muhammad gbogbo àdúrà tẹ́ ẹ ṣe mo fi tèmi náà kẹlẹ́yìn Ọlọ́run gbàdúrà wa o. àwọn bàbá wa àná wọ́n gbìyànjú púpọ̀ pé kí Ìlọrin Kwara State kó náà wà nínú rọ́bítọ̀ pàápàá bàbá wa Sheikh Abdul Baqi bàbá wa Sheikh Adam wọ́n gbọ́ra wọn yé púpọ̀ púpọ̀ pípọ̀ pé bàbá wa Sheikh Abdul Baqi sọ fún bàbá wa Sheikh Adam pé yóò dáa kí àwọn ọmọ ìyá wa ń lu Ìlọrin káà náà darapọ̀ mọ́ rọ́bítọ̀ yìí pàápàá jùlọ ọjọ́ àwẹ̀ ni kókó ń tọ́pọ̀ jù tí rọ́bítọ̀ máa kó àjọ ọ̀pọ̀ bá àwẹ̀ bá ti mú ó lẹ́yìn tí wọ́n bá mú pàdé kan wáyé lásán tinú àwẹ̀ ń bọ̀ wọn a máa pọ̀ àwọn Sheikh Abdul Baqi wá sọ fún wa pé ó dáa káà lọrin náà nígbà bá pápá àmọ́ àwẹ̀ lónìí káwà mú ti alọ́la ó yẹ kó lè jẹ́ pàájọ máa ṣe kí gbogbo wọn wà lọ́kàn ìyẹn lọ́fà tí bàbá wa Sheikh Adam ọlọ́mọ nìkan wo wọn o wọ́n ní ó ti dá ẹ bá rí gbìyànjú ẹ̀ lè ṣe lórí rẹ̀ dá ìyẹn sì bá kí bàbá wa Abdul Baqi olùkọ́ àgbà kí wọ́n lọ sí Ìlọrin bàbá wa Akẹ́yẹdé ọ̀rẹ́ púpọ̀ tímọ́tímọ́ ní ọjọ́ fún Sheikh Abdul Baqi àwọn ní ọjọ́ bíi wàsí tàbí wàásítọ̀ àgbà nílọrin ó ti jẹ́ pé ìjókòó kan bẹ tí bàbá àlùbáríkà ìmáàsí lọ́dọọdún ẹni mọ́lúdì nàbí yìí ní ló sùn àpọ̀ mọ́ra rẹ̀ Sheikh Abdul Baqi sì máa lọ ọbẹ̀ lọ́dọọdún wọn ó ṣe wáàsí ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń bẹ̀ kí wọ́n fẹ́ lọ ní àjọṣepọ̀ tó wà láàrin wọn tó fi wá kan gbogbo àwọn bàbá wa nílùú Ìlọrin àbáyẹn ni wọ́n sọ pé wọ́n ní ó dáa ẹ jẹ́ ká tẹ̀ iwájú ká lọ rí àwọn àfáà wa àgbà nílùú Ìlọrin ní ká ṣàlàyé bẹ́ẹ̀ sọ ìgbé ọdún àwẹ̀ wọn tiẹ̀ máa jẹ́jọ́ kan táà náà máa láṣojú ní rọ́bítọ̀ àbámi ọyá ẹ̀jẹ̀ á lọ sọ́dọ̀ bàbá wa ìmáàmù àgbà Ìlọrin àsìlọ ìgbẹ́ náà mọjọ́ mọ tọ́tẹ̀lé ẹlẹ́yìn wọ́n sọ tí àbáwábẹ̀ ìjọ náà fún àbá ìmáàmù àgbà Ìlọrin ní wọ́n lérò tọ̀ dání wọ́n ní kọ́mọ̀tì ẹ̀ máa sí kékeré tí ó máa wà nígbà tí Ìlọrin ò jìnà sí ọ̀dọ̀ yín bẹ̀ǹdù báyìí lọ àwa náà lè jọ máa ṣe àṣepọ̀ ṣùgbọ́n o ẹ mọ̀ pé ìmáàmù nílé èyí ń jẹ́ kí ọba Ìlọrin ó gbọ́ nǹkan ẹ̀ bá wáyé àṣìjọ dìde àkọ́rísọ àfin ìbá ìmáàmù ààyè kó mọ́ àfá ó rà bá wà Abdul Qadir oríire tí ẹjẹ́ grand káàdì pàṣẹ tìgbà náà
sọ àwọn mẹ́rin ní atẹ́gùn ṣùgbọ́n tí ó jà jù ni pé lẹ́yìn ọ̀rọ̀ tó pọ̀ bàbá wa wà lọ́nà ní ó ti dá àárín èèyàn àgbàrọ̀ lọ ní ò lè pè pàdé náà wọ́n ní bá ti mọjọ́ pàdé àgbẹ̀kẹ̀ ìbọn ìbọn sì mọ́ wọn ránṣẹ́ sí ẹgbẹ́ ìjọ yìí ní ìrọ̀ bítọ̀ àwọn ló ti dá wọ́n fa kí wọ́n rán bàbá wa grandpadi gbogbo Kwara State wọ́n sì jòkó bàbá wa Abdulkadir oríire ó rà ń gba wọ́rọ́ bítọ̀ ǹjọ́ náà kì í ṣe pé wọ́n pa tí mò ń sọ ìtàn fún mi tó sojú mi ni bàbá wa Abdulkadir oríire mọ́ ọlọ́pàá lẹ́yìn gẹ́gẹ́ bí ipò tí ẹ wà gẹ́gẹ́ bí adájọ́ àgbà ní sẹ̀ríà ní Ìlọrin láti wọlé bàbá ṣẹ́ka náà ní àkí grandpadi káàbọ̀ èwo tó ń tọ́ ọlọ́pàá tó gbélé kọlọ ọdún ń ta àwọn ọmọ ìyá rẹ̀ la wà ní àwọn Abdulkadir oríire sì jókòó wọ́n pàṣẹ ọlọ́pàá ń pè é ọmọ àlọ́ ọ̀tá lóòótọ́ wọ́n sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé àwọn tá à ń ṣe láàrin bàbá sọ gbogbo rẹ̀ fún ọjọ́ àwẹ̀ àmọ́ dá pẹ̀lú pé àìrósù láàrin tó lè tóbi ijọ́ kẹta tó ti yẹ ká bẹ̀rẹ̀ àwẹ̀ oṣù tó jáde láfi lọ súnmú lè rú yàtì yìí nígbà àṣẹ òye láàrin láyé ló wàá fi lè rú yàtì yìí lànà bíbí lóòótọ́ wàá kúrò lóhùn ìdáta ṣàbán àlàdé èyí ò ní à ń padà ṣe àwọn Abdulkadir ní bẹ́ẹ̀ nọ́ọ̀sù lè gbára lé ó sì dáa bàbá yẹn ti wí fún mi ẹ̀ ń lọ jábọ̀ bí n bá délé ẹ̀ ń lọ́fẹ̀ẹ́ jẹ́ wíwá sí Kwara State wá sí rọ́bìtọ̀ táwọn náà ni wọ́n wá lọ́wọ́ ẹ̀gbẹ́ táwọn gbára lé ní Kwara ní tí a gbọ́ láti ilẹ̀ Haúsá pàápàá Sokoto tó jọ báyìí láàwẹ̀ ó bẹ̀rẹ̀ àbá wa Sheikh Adam ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ẹni sáà gẹ́ márùsùn ní àwọn bàbá Haúsá ẹni ṣe márùsùn ní ó lè fẹ́ rí inú omi pé a lè gbára léyìn o pé tí a bá rí gangan wọ́n fi bí ẹ ti rí wọn yẹn wá. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run so eléyìí túmọ̀ sí pé gbogbo ẹ̀yin ẹ̀yà ìdájọ́ Kwara ẹ̀wà ní Kwara State tó bá dání lójú pé Yorùbá ní ọ̀rọ̀ pé ṣé Yorùbá ní àbí Yorùbá kọ́ ní ó wà controversial ó wà tẹ̀lé controversy ń pé Yorùbá ní abẹ́ ìṣe Yorùbá gbogbo Kwara State lápapọ̀ tó bá dá wọn lójú pé Yorùbá làwọn dẹ̀ fẹ́ bá lọ rọ́bítà eléyìí ó ṣí ilẹ̀kùn ńlẹ̀ pé wọ́n máa bọ̀. àṣìṣe ẹ̀yàmẹ̀yà ọlọ́ba sẹ́lẹ̀sì olóore bàbá wa Grand Mufti naam bàbá wa ìmáàmù lọ́rin yẹn. bàbá wa ìmáàmù tí ẹ wà ń bẹ́ẹ̀ nígbà náà. bàbá wa ìmáàmù fẹ́ wà ń bẹ́ẹ̀. ìmáàmù Malik. bàbá wa ìmáàmù Malik. àwọn fẹ́ràn àwọn aláàlú. bàbá wa fẹ́ wà ń bẹ́ẹ̀. so ẹ̀yin Kwara ẹgbẹ́ àwọn náà sọ pé ṣé àtakò bẹ́ẹ̀ ṣe ń díìlì pẹ̀lú àwọn ọba yín lẹ́yìn tí ọba ti takò tọ́lọ́ àti làmẹ́bì so gbogbo ará Kwara afẹ́lẹ́ yìí sọ wípé gbogbo Kwara Ẹ̀rínlé ni o Ọ̀fà ni o Ìjàgbó ni o Kwara Ìlọrin gan ni o Àjàṣẹ́ ni o Sàárẹ̀ ni o tẹ́ ẹ bá ti mọ̀ pé peter Yorùbá ló wù yìí kẹ́ẹ̀ṣẹ̀ ẹ máa bọ̀ ọlọ́ọ̀bà sẹ́lẹ̀sẹ̀ rí nígbà mọ́mí lónà ni wọ́n tẹ ilé yìí gbára lé bàbá wa kí n tó lọ ọ̀dọ̀ bàbá wa Mufti bàbá wa Wazir rọ́bítà àtànà agbọ́ àwákéré púpọ̀ ọmọ yín la jẹ́ ṣùgbọ́n agbọ́ wípé rọ́bítà àtànà ó fún ìmọ̀ láàyè púpọ̀ wọ́n fẹ́ kẹ́ bá ṣàlàyé ìfẹ́ǹtì wo ló ṣẹlẹ̀ tó jọmọ́ bíi pé rọ́bítà yìí bèrè tó wọ̀ ní pẹ̀lú ìmọ̀. ẹ ń sọ àwọn ọ̀nà méjì tó sojú mi dáadáa àkọ́kọ́ ń bẹ̀ nígbà tí àwọn ọmọ ìyá wa Haúsá tí a fẹ́ wá sí rọ́bítọ̀ àwọn Sheikh Adam Allahu yarhamu ọlọ́mọ ni lékún ìkẹ́ bàbá náà rí iná púpọ̀ o wọ́n ní gbogbo ẹ̀rọ rọ́bítọ̀ wọ́n fọ́ sí bí ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ ní rọ́bítọ̀ tó tàwọn àhímà ẹ bá wọn ìmáàmù bàbá máa ń wí gan ní rọ́bítọ̀ máa fẹ́ tí táwọn húlàmáwọ̀ lágbára láti mọ̀ pé ilé wa wọ́n ti jẹ̀mọ́mú ọ̀pọ̀ láàrin pé èmi náà sì takò pé àlejò lómi ò débẹ̀ àfọmọ ilé wa nìkan ìmọ̀lẹ́ mọ́tò tani yẹn la fi wá fi wàlẹ̀ húlàmáwù kún tá a sì lè tí bàbá wa
ọ̀hún tí a sọ pé bàbá wa ń jọ náà ká sọ bọ́ lọ́rọ̀ ti sọ tá a ní kí ájì mórí kí ẹni bàbá wa mùtádọ̀ nù pé kí ájì mórí àwọn mùtádọ̀ bí sàlám àwọn máa jẹ́ olórí rọ́ọ̀bì tọ́tòlẹ̀ àhímà àwọn máa jẹ́ olórí rọ́ọ̀bì tọ́tòlẹ̀ ọ̀làmà ní tiẹ̀ a sì fa àwọn èèyàn sábẹ́ rẹ̀ tí ẹ jẹ́ àfa nínú wọn ni àfa àbákí nínú wọn ni àwọn ọmọ yín ta kó tì yín àwọn bàbá wa àbúrò bàbá wa àbọ̀rọ̀ṣẹ́lẹ̀ àdíyàtúlà kódà ní àwọn ulàmáwù gbà náà ní bàbá wa ìmáàmù Òṣogbo àná bàbá wa Ajísáfẹ́ ní àwọn ulàmáwù ni wọ́n tó wọ́n sí ní ẹ́sọ̀rọ̀ orú wọn mọ́ bàbá wa pọ̀lọ́sọ náà ìbí lónìí ní àwọn ulàmáwù ni wọ́n ní àwọn bàbá mi kéèké ọlọ́sọ̀ ní àwọn ulàmáwù làwọn ẹ̀yìn kódà àwọn tẹ́lẹ̀ tó jọ́ màwé àbàbá pé ó lójú ń tọ́jú oyé tó ń bí ọ̀rọ̀ kéwù yìí ó wẹ́ pé kéwù náà fi ka àti ìwé ní àfi ka kéwù tí wọn bí bàbá mọ àyè kálukú dé ọ̀rọ̀ olójú tójú ti yé tó bàbá máa wí sí kálukú wọn sì dákẹ́ pé ìmọ̀lẹ̀ sọ̀rọ̀ wọ́n jẹ́ kí wọ́n fàṣọ́lá àárọ̀ bí tọ̀ àwọn ń lé kéwù ọ̀tọ̀ ṣùgbọ́n pàdé àwọn ń lé kéwù tọ̀rọ̀pọ̀ ọ̀tẹ́ pẹ̀lú àwọn làmáwù náà ní onílé kéwù kọ̀jọ̀kọ́jọ́ pé wọ́n yin olórí kankan fáwọn tí òun làmáwù nìkan ẹni fọ́ọ̀sọ̀ dáadáa lọ́jọ́ wáyé pé nígbà táwọn haúsá ń bọ̀ láti ilẹ̀ haúsá tí ẹ fẹ́ wá sọ̀rọ̀ bí tọ̀ pé kí lágbára lé àfi ń dájọ́ àwẹ̀ kó lè jẹ́ pé jọ́ àwẹ̀ wa yóò máa jẹ́ kan náà bàbá pè pàdé sí Living Spring Hotel Green Spring ní torí kan bẹ lóṣogbo wa náà jẹ́ pé Green Spring ń tíá ọkẹ́ kọ́ra wọn nù ní òde Ifẹ̀ road ní ìgbà tí mo fẹ́ wọ bẹ̀ lákọ̀ọ́kọ́ àbáwá ṣẹ́ka adam wọ́n ti wá láti kó àbàbá ọlọ́mọ ní lẹ́kọ̀ọ́kẹ́ rẹ̀ fún wọn tí ẹ sì kó gbogbo àwọn àáfàá náà lẹ́yìn ìjọ náà wọ́n láwọn tí wọ́n ra pé òtẹ́ẹ̀lì lásùn torí pàdé kúkú ń bẹ lọ́la ṣùgbọ́n àwọn tí ń bọ̀ yìí ká pèsè ilẹ̀dì àwọn tó dé kí lágbára lé ṣẹ̀rí pé bàbá fẹ́ràn àmọ́ ọ̀fà kí wọ́n gbogbo àwọn àfọwọ́ round table àwọn tá a jọ mọ àwọn náà wà lẹ́yìn wọn kó làjẹ́ bá ní bàbá wa mọ̀dé rò mẹ́rìkàsì lónìí mo bá mọ̀ wọ́n ní rọ́bìtọ̀ yìí rí ẹ̀ ń pàdé rọ́bìtọ̀ gan-an tí ẹ bá ṣe pé pàdé òun àkọ́kọ́ tí àwọn náà wá ẹni tó sì fi hàn mí gẹ́gẹ́ mi ò dá wọn mọ̀ Professor Khidiru lónìí ẹni ìmọ̀ wọn ni wọ́n ní àwọn ọmọ wọn àwọn àbáwá ṣe káàdà nìyẹn náà àbákẹ́rẹ́ àwọn mo lè yín wà mo níbàdàn ní ìlà wà ní Sharia College mo ní ọ̀rọ̀ Sharia náà láti fẹ́ sọ ní èyí ó Sharia ó ti ráyè nígbà tí padà wọnú ilé tọrọ bẹ̀rẹ̀ àwọn ní kálukú wọn máa sọ̀rọ̀ kí lágbára lé wọ́n ní ijtihadu lágbára lé ìyẹn ní ìgbìyànjú wọ́n ní ọ̀dà kí làwọn ṣurutu lè ijtihad ẹjẹ́ á máa kàńkọ̀ kan èjèèjì wọ́n rí gbà ní ẹni èjì ẹgbẹ́ kò sí gbogbo látàrí ẹjẹ́ lọ owó kankan kálukú Professor Khidiru bó ti kéré máa ń jọ náà ẹgbẹ́ pé àbàgbọ́lá fún mọ́ ó ti náwó ń jọ náà wọ́n ní kó sọ̀rọ̀ ó sì kàbí méjì wọ́n ní wà ní ọ̀rọ̀ tó méjì ẹ̀dákọ̀ ohun ẹni kí ló rò bá ń sọ láàrin ìwọ́n náà níbi ó ti wúlò ṣùgbọ́n kí èsì ìjókòó ẹ̀ níbi èèyàn kà máa wo ohun tí à ń ṣe orí ìdúró náà bàbá tá a wí wa kà máa wo ohun tí à ń sọ o ní nǹkan kan tó lè dá sí láàrin torí ìmọ̀ bí wọ́n ti pè ọ̀gán wájú bí bàbá ti wí gan èyí ò láì mọ̀ pé wọ́n gbé ọlá fún wọn wọ́n sì kọ́ gbogbo àwọn aṣòro òtún yẹn wọ́n kà lọ́kọ̀ọ̀kan èjì bẹ́ẹ̀ tó bá dọ̀lá tá a bá déwájú àwọn Haúsá ń tá a kà fún ẹ rèé o gbogbo wa náà ní o ti dá wọn ní bàbá wa kan sọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ mi dọ̀la wọn gbà pa ní tá agbára lílẹ̀ Yorùbá àfa àgbà ní bàbá tá a wí náà sùmọ̀ra ní ṣùgbọ́n ní ìdákọ̀ lórí atẹ́gùn báyìí ṣùgbọ́n gbà padà dépò rọ́bìtọ̀ níjọ́ kejì bàbá mọ́fọ́fọ́ kan sára sí ẹ o ọ̀rọ̀ àná wọn ní ìdákọ̀ rọ́bìtọ̀ pẹ̀lú ma bàbá wa tá a wí ni mo wá fẹ́ sọ̀rọ̀ lónìí wọn ní ká sọ sí àdìpọ̀ ìjọba náà àwọn lọ́rọ̀ táwọn sọ̀rọ̀ ní ọ̀dà ẹni tí ó rà tí mo mú lọ́yìí ó ti dájú àwẹ̀ 150 years òsín tó lè takò àbáwọ̀ ṣẹ́gà adam ní máa wulẹ̀ fi tíra ń pa máa bí aṣọ wọn ò yọjú tíra ń jáde wọn kápá agbádá àwọn ẹlẹ́rà ìjọ náà àbá ní máa wulẹ̀ àáfàá tó ṣe tíra ń tẹ́sírù tọ̀ǹtọ̀ wílò ní bẹ́lá bí aṣọ ẹ̀ mo jáde kọjá wọn yìí orí láti ṣe jáde ń gbà tí máa ṣe àtọwọ́ àbí aṣọ ẹ̀ kódà lẹ́ẹ̀dì làwọn ọjọ́ àmúlọ náà
jẹ́ tafsir Tantawi wọ́n ní gbogbo ẹ̀yin bàbá wa náà lẹ́ni ńlé o àbá wa sì mú tíra lórí tébù wọ́n sì sọ mọ́lẹ̀ pé a lè gbára lé tó wà níbẹ̀ o nítorí àwọn ọjọ́ tó wà níbẹ̀ ó ti ń lé ọjọ́ kọ̀ọ̀kan látijọ́ tó ti ṣe tíra náà wárí ẹni tó wá lọ sírò ẹ̀kú lè bá nǹkan mọ́ lónìí nítorí náà àgbára lẹ́yìn o ẹni kákan wa wo ọ̀nà míì làwọn fi ń dájọ́ àwọn máa pa àṣìrò sùn àbájẹ́ káwọn àwọn Haúsá ọmọ bẹ́ẹ̀ ẹni tẹ́lẹ̀ sì jò lórí àwọn Haúsá tó wá ń jọ náà òní Malam Bashir Sambo tọ́lá àti ẹ wáyé náà àwọn tó márùn tí wọ́n wá láti ilẹ̀ Haúsá ẹni yẹn ló lè di ikọ̀ yẹn wá nígbà gbọ́dọ̀ ọ̀dọ́ aláwọ̀ ní fọ́fún orí báyìí nípa ìlú wọn ní ọ sọ̀rọ̀ tó ń sàbàbí ara mi wà ní gbogbo tẹ́ ẹ wí ilé mi ti gbọ́ èyí ń gbẹ̀lẹ̀ ọ̀dọ́ sùlùtọ́ọ̀nù àtàwọn àfáà wa tí wọ́n gbọ́ ìkejì tí mẹ́wàá bàbá gbọ́ ńlá fún mọ́ àwọn ọ̀nà rọ́bìtọ̀ yẹn rí tí bàbá ẹnìkan dìde nígbà fẹ́ yan akéwì jẹ fún bàbá wa ìrántí ọ̀rọ̀ tó ti dolóògbé lónìí ọlọ́mọ ní kẹwọn bàbá wa Mùsá àbí Mùsá náà ló kọ wọn nílùú Ẹdẹ wọ́n gbajúmọ̀ dáadáa tí ẹ ń ṣọ́ọ̀pù níwájú ìdìbọ̀sáṣí alóṣọkọ́lá yìí ń gbà náà báyìí tí bàbá Kúnlé Sání bá mójú tó ṣọ́ọ̀pù ń gbà náà báyìí ní àwọn alájú káàmù ọkọ̀ wọn tí ẹ gbajúmọ̀ sí gan yàgbó yájú yes àwọn ní jẹ akéwèjẹ àwọn àrọ́bítọ̀ ìjọ náà bàbá ní ó tí gbogbo agbé fẹ́ yan akéwèjẹ ẹ̀yin bàbá wa ẹ jíròrò lórí ẹ̀nà nínú ṣẹ̀rí àgan sọ́yẹ káfẹ́ nìkan jákéwèjẹ yóò bàbá wa fẹ́rẹ̀ fún ọwọ́ ṣèkà Ádámù wọn ní sọ ti ẹ̀yẹ kábíyàn jákéwèjẹ ẹni tí ó fi sáà lè yẹn jẹ́ ènìyàn wí ní ìsìn wọ́n fẹ́ kí ẹ̀yin bàbá wa kì í dá sí àáfàá kan bá náwó ń jọ náà ọmọdé àáfàá ni kò dàgbà tó ẹ̀yin bá àáfàá náà sì ni wọ́n ṣèkà Ádámù ń bò báyìí pé ẹni kí ni wọ́n fẹ́ sọ sí intanṣi láàrin olóòrùn náà fẹ́ dá sí ni dá sí kí ni ṣé òwò sáyẹ́bọ̀sì tọ̀wọ́ ń ta ni kí ni ẹkọ ọbẹ̀ dámi lóhùn ó ní rọ́ọ̀bì tó tilẹ̀ ṣé àyímọ̀ ọ̀mẹ́nu àyímọ̀ ṣé wọ́n bẹ́nu wúlà máa ní ìwọ ìsáàfáà ni wọ́n ẹni yẹn dúró ogun pò wọ́n ní bàbá yẹn pé ọwọ́ àwọn ń ṣe ní ìmọ̀ àwọn tá à ń sọ kí ló fẹ́ dá sínú tá a fẹ́ sọ láàrin ó sì dúró ará àfáà àwọn àgbà kan tí wọ́n fẹ́ máa sọ pé ó rẹ̀ sí ìjẹ́ pé àwọn àbí àfáà náà wà bí abáàlú pé àfáà náà sì ní òun náà bàbá ní ẹ̀kọ́ ráàrú wa tò ní wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ní mo tí ẹ̀ bàbá ọ̀gbà kẹ́ni ni ó dá sí níta àfẹ́sọ̀ àwọn wá ní kódà nínú àwọn bàbá wa tí wọ́n náwó kò sí tó burú bẹ̀rẹ̀ wọ́n ní ìmọ̀ ní mo fẹ́ fi sọ wọ́n ní bẹ̀rẹ̀ bá lè yẹn fi já kéwò jẹ kí lẹ́yìn ọmọ jẹ ta lẹ́yìn ọmọ kó jẹ mọ́ ní ti ó fi ẹ̀fẹ́ yìí ò kéwò jẹ ní ti wọ́n ní mo fẹ́ kẹ́ kíyèsí òye dáadáa ìyẹn bá jẹ ẹnìkan jẹ kéwò jẹ kí ni òye ti yẹn gbà náà bàbá ọ̀gbà ẹ̀kẹ́ táàrí káwọn àtàlẹ̀ Yorùbá tó fẹ́ sọjọ́ ọ̀bì tí a parí ìpàdé ọjọ́ ẹjọ́ àná wọ́n ti yóò jẹ́ ìnìdákọ̀ bàbá gẹ́gẹ́ àwọn ọmọ Kàbírù wá ṣàlàyé nígbà fẹ́ ṣe ọjọ́ Ádámù ní kò ní ìdí àlàyé ẹlẹ́sọjọ́ ọ̀bí níbo lè yóò wà náà ṣẹ̀yà ẹ̀yìn lára ẹlẹ́sọjọ́ ọ̀bí ní ìsìn ìmáàmù Èkó ó ṣe ìmáàmù Ìbàdàn ó ṣe ìmáàmù Ọ̀yọ́ ó ṣe ìmáàmù Ìjẹ̀bú ó ṣe bídí àtòkùnlẹ̀ dálẹ̀ láàrin parẹ́ mẹ́yìn ẹ̀sọ́ di bọ́yọ̀bọ̀yọ̀ yìí ẹ̀ tó fẹ́ dọ́jọ́ ọ̀bí lẹ́yìn tó máa sọjọ́ ọ̀bí ẹ̀yẹ dìde ẹjẹ́ àlọ́ òyà ń sọ̀rọ̀ sáyẹ́kà ní alọ́tẹ̀lẹ̀ táwọn máa kí ó gbé orin náà ẹ̀yẹ dìde wọ́n ní ọjọ́ ọ̀bí kíni ẹ̀ tó dábídé àmì ẹ̀lẹ́ ọlọ́wùyà ń sọ̀rọ̀ sáyẹ́kà náà ó ti páàkì ọkọ̀ bàbá tó bá sọjọ́ ọ̀bí ọ̀tá wọn là ń jọ́ náà débi pé kódà níbi bàbá náà ti ẹ̀ lédè wọ́n ní wọ́n ní bàbá tó bẹ́ẹ̀ àmọ́tẹ̀ndà kọ̀ọ̀lù wọ́n ní kó tó wá sí ìlú àwọn wọ́n ní wọ́n jalè kan nípa dé bàbá tí mo fẹ́ ní ìdápọ̀ àwọn náà lórí ìgbà tó bá tó bẹ́ẹ̀ kò tó wá bàbá ọ̀gbà ọjọ́ ọ̀bí yẹn wọ́n ní bídí àgìlẹ̀ tó dálẹ̀ owó yóò tó á di ẹ̀bẹ̀ bọ́kù bá tóbi ẹ̀ àwọn ńlá gbé kìíní wájú èèyàn ńlá èèyàn kékeré ẹ́ńfílópù tí ò ti ẹ̀jẹ̀ èèyàn kẹ́kẹ́ rán máwọn àfáà lọ ṣé bí ẹ ti ní àṣòkùnù ẹ̀ tó dá bídí ọjọ́ ọ̀bí lẹ̀ ní bàbá ti fìbí náà dìde ọlọ́ọ̀bá san bàbá wa Wàzírù ní ẹ̀san olóore a lọ sọ́dọ̀ bàbá wa mufti sí bọ́tá tó lọ sọ́dọ̀ bàbá wa mufti
tí gbogbo wa tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáláyé ẹ bá gbọ́ ẹ rí i pé a fẹ́ revive ni a fẹ́ revive ní ti Sheikh Adam àti gbogbo àwọn bàbá wa pátápátá yòókù tí wọ́n torí rẹ̀ dára bí tààlẹ̀ ìmọ̀ gbogbo ń tá a gbọ́ tí wọ́n sọ fún àyè kí ni wọ́n gbà yẹ ìmọ̀ ní ẹ bá láyè so wọ́n dẹ̀ bá ìmọ̀ ẹ̀ láti dé bí. kí ni wọ́n rí sí nígbà táwọn sábà fẹ́ wá wò pé kí la gbára lélẹ̀ Yorùbá sáà fún ẹ láwẹ̀ ẹ̀fẹ̀ ẹ má gbára dìde ìmọ̀ ni o tó báwọn tí ń bọ̀ ìmọ̀ ni wọ́n bọ̀ wá bẹ́ẹ̀ o gbogbo kálukú náà ló mọ̀ so ìyẹn ní rọ́bìtà eléyìí ló fẹ́ revive for ẹ̀yin tẹ́lẹ̀ sọ pé kí ni agenda rọ́bìtà yìí bàbá wa mufti ọlọ́ba sáyẹ́nsì rí láàrin ìṣẹ́jú péréte kó tó di pé ẹ fi ìlú Ìbàdàn lẹ̀ ọlọ́ba sáyẹ́nsì rí ìrìn àjò yín Ọlọ́run sì bá a ṣe ní rọrùn ẹni tí ọba kèsì ó rí pé bàbá mufti wọn rán tó gbé díẹ̀díẹ̀ ìyẹn èyí ń téèyàn fi bú yàn ìyẹn máa tọ́ka wípé ẹni iṣẹ́ wúmà lóòótọ́ wàlá ẹni iṣẹ́ wúmà lóòótọ́ wọ́n ti síbi kan débì kan wọ́n ti síbi kan débì kan so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá mufti Ọlọ́run fún ilé gígùn yóò sì fún ilé àlàáfíà yóò sì fún ìgbèlè ayé ọlọ́jọ́ kan sọ Ọlọ́run rọ́bìtà yìí àrí pé rọ́bìtà gẹ́gẹ́ bí a ṣe rí tí a ti dálẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run torí pé àwa kọ́ la dálẹ̀ Ọlọ́run ló dálẹ̀ wá ní ẹ bá wa sọ̀rọ̀ ní ṣókí lórí ẹ̀ yín tí ọ̀pọ̀lọpọ̀ ń rò ní pé mufti ó fẹ́ kó àwọn èèyàn jọ fúnra rẹ̀ òun náà fẹ́ tún máa sọlá ọwọ́ afẹ́fẹ́ta sẹ́ẹ̀mù yìí pé tá a bá wò dáadáa èèyàn lè kó èèyàn nígbà èèyàn fẹ́ sọlá àtàwọn tiẹ̀ ẹni tó bá wá kó àwọn èèyàn jọ nítorí pé ó fẹ́ sọlá fún rẹ̀ ó fẹ́ sọlá fáwọn ọmọ ẹ̀ ọ̀tọ̀ ni tí ó máa sọ fáwọn èèyàn tó kó jọ àjọ níní ni ó máa sọ ọ̀tọ̀ ni tí ó máa sọ fáwọn ọmọ rẹ̀ nínú ilé ìjọ wà táṣìírí ní tó sọ fáwọn ọmọ rẹ̀ nínú ilé òun ni táwọn ọmọ rẹ̀ bá ń ṣe lórí nǹkan lẹ́yìn ìgbà tó máa kó bẹ́ẹ̀. so ní ṣókí rọ́bìtà eléyìí ṣé ẹ̀yin ni pírẹ́sidẹ́ǹtì wa àbẹ́yìn ni ìmáàmù wa àbẹ́yìn lórí gbogbo wa àbókún yín ni pé ẹ bá dàgbàdàgbà tẹ́ tún kó mẹ́tàn lọ́mọ yín náà tó bọ́ sórí àga ọlá ṣé rọ́ọ̀bì tátùlà yìí bọ̀ wá ní wúlà mọ́ ìfìbí láti ọgbẹ́ ẹgbẹ́ àdẹ́ta ni àbí rọ́ọ̀bì tátù dáwúdà òmùránà mẹ́láàsán ní fámìlì. àwùjọ láì mẹ́sì lọ́sà ètò ń bẹ́ńlẹ̀ ó pọ̀ ju kéèyàn ó personalize nǹkan tó jẹ́ nǹkan public ọlọ́mọ mọ́jà àríwú ẹ̀ mọ́jà àríwú ẹ̀ so rọ́bìtò ta dálẹ̀ yìí ó yẹ kí a ti gbé déwájú sòótọ́ lọ́pọ̀ kò sì ti jẹ́ bẹ́ẹ̀ ó dìgbà tí gbogbo àwọn èèyàn tó bá yẹ kó wà ń bẹ̀ bá wà ń bẹ̀ tá bá ní ọyá o ó ṣe ìyanu so èsì rọ́bìtò tí a nà ìkejì ni pé wọ́n ní bí gbogbo èèyàn bá jẹ́ ẹ̀tọ́ ní lọ́dọ̀ everybody èèwọ̀ ní lọ́dọ̀ tí wọ́n fi lọ bọ́lọ̀ ní ò ní jó lórí ẹ̀ ọmọ bí o sì ní jó lórí ẹ̀ mo lè nímọ̀ràn wo tí wọ́n bá gbà á wà bí light of vic tí wọ́n bá gbà á wà bí light of vic mo lè nímọ̀ràn wo tí mo fẹ́ fi kalẹ̀ màá ní ó dá pé láwọn bàbá tí ń bẹ níjòkó àwọn mẹ́rin ṣùgbọ́n àwọn akáǹbẹ̀ tó mìírí pé kìí ṣe ìmọ̀ràn ẹnìkan gbogbo alájọ pàdé ńbẹ̀ rọ́bìtọ̀ yìí kò lè takò kìtàbù àti súnà bí kò sí pé iwájú rẹ̀ ní kìtàbù àti súnà ọmọ wà lóòótọ́ wá sọ pé kìí ṣe ti alùsúnà nìkan kìí ṣe tẹ́ni tó pera rẹ̀ lálùsúnà nìkan gbogbo ẹni ọba ti jẹ́ ìmáàmù àbọ̀já àfáà tí ń sọ Yorùbá yìí àwọn lónìí rọ́bìtọ̀ yìí ṣùgbọ́n kí rọ́bìtọ̀ yóò ààrẹ wọn àgbé àdísì tí ó gbà ayé láyé ó fi wájú ni a sì máa tẹ̀lé èyí aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì kí ṣe rọ́bìtọ̀ tó bá bá wa o
kéèyàn mú tọ́pìkì pé bàbá wa á takò wọ́n nígbà tó ń tọ́wọ́n ní láàká ìní o ní tá a ṣe pọ̀ lágbàdá déjòkó yìí à ń ṣe kankan tó jọ mọ́ bóyá fẹ́ẹ́ fi takà bàbá wa ká tó fèsì mídíà à ṣe nígbà tá a tó sọ̀rọ̀ a ní àbàbá wa fáwọn kankan lẹ̀ tá a fẹ́ tẹ̀lé olóbi àbàbá wa àlùwàsí ìtẹ́ sọ fún wa pé àwọn bàbá yìí wọ́n fàyè gbàmọ̀ àwọn bàbá yìí wọ́n fàyè gbà kábà ẹlòmíì ṣe kódà bàbá wa àlùwàsí ìtẹ́ sọ fún wa pé kódà àwọn bàbá wa lẹ̀ Yorùbá yìí wọ́n fàyè gbà kábà àwọn Haúsá ṣe ẹni bá ń sọ bẹ́ẹ̀ sọlá wa ní bíbá ẹ̀wọ́ gbogbo ẹjọ́ wa jẹ́ mùsùlùmí náà làwọ́ bá ṣe o sòlùtọ́ọ̀nù gbogbo àwa mùsùlùmí ní Nàìjíríà so agbékalẹ̀ ipe gbogbo ibi tí nǹkan ti ń ṣẹ̀ sí mùsùlùmí táwọn mọ́ọ̀mù wá rìpọ́ọ̀tì àbáwọn àfa wá rìpọ́ọ̀tì àbí mùsùlùmí mi ló ti wá rìpọ́ọ̀tì àádìsí tó wá jẹ́ problem ní àwọn náà bó láì sọ̀fẹ̀ tó wá jẹ́ nǹkan tó yẹ kó kákọ̀dá máa mùsáàdà kásẹ̀ rà lọ́wọ́ dágbára bá ká àásì bákan náà rọ́bítọ̀ ọmọ tí àwọn bàbá wa bẹ̀rẹ̀ àwọn ọmọ kẹ́kọ̀ọ́ o gbogbo àwọn àfáà làwọn ọmọ pè wọ́n wá dá wa lẹ́kọ̀ọ́ o a máa ṣe dáwọ́rà fúnra wa a sì máa kọ̀rẹ́ẹ̀tì ara wa àmọ́ pọ́lísì wa ń bì ní pé tá a bá kọ̀rẹ́ẹ̀tì tó bá fara máa rí ẹ̀sìn jà náà ló bí táwọn bàbá wa náà àwọn bàbá wa tá a bá rí a sọ fún wọn tí wọ́n bá fara mọ́ àjọṣe bàbá wa ìmáàmù náà ìmáàmù wa o ẹ̀gbọ́n mi àgbẹ̀ bàbá ìmáàmù Ìbàdàn náà bàbá ìmáàmù Ọ̀ṣun ìmáàmù wa bàbá àpapọ̀ náà ìmáàmù wa ìmáàmù Ògùn Èkìtì àmọ́ àwa tẹ́rí àfẹ́rí fọ́ọ̀mù ni o àfẹ́tọ̀ṣe ni o gbogbo ẹ̀ tó bá sì ṣetán láti ṣe wa lọ́wọ́ láyé wà fún láti kẹ́ni láti jọ ìwà ọlọ́wọ́ bàlíkẹ́ ọláyé wà pẹ̀lú wa. ọlọ́wọ́ san bàbá wa mú kí wà ní. bàbá mi ń jẹ́ oyè gbogbo ń sìn wípé rọ́bítà ilé yìí kò sí restriction o kò sí pé bàbá bẹ̀rẹ̀ kò lè ti wá ìntàṣe ní rọ́bítà yìí pọ́lísì Sheikh Adamu là á tẹ̀lé o. rẹ kójú rẹ sáàfáà ní ẹ àfáà ní ní púrúfù já àfáà rẹ fún wa tó bá jẹ́ pàfáà ní ẹ you are welcome táà ní rẹ èmi ni máa mú ibi báyìí àfẹ́ mọ̀ pé sọ́mọ kéwú àbí ọmọ kéwú. pẹ̀lú ògùn Ọlọ́run tí wọ́n fi kan sọ́dọ̀ mi ipò owó mo ní ìnípò kankan mo ṣe wá bàbá mi ti ṣe wá ẹ̀ wá láti. padà àfàgbà odidi onílé kéwà àgbà ló ti di ojẹjẹ aṣojú Ìmáàmù Ìbàdàn ṣẹ̀ṣẹ̀ dìde ń bí ni àfàwọ̀ Sheikh Lukman asali àbí wọ́n ṣẹ̀ dìde ń bí wọ́n lọ ní tó lè túbọ̀ sí pé. rọ́bítà ẹgbẹ́ òkùnkùn kìí ṣe rọ́bítà kóòtù kìí ṣe rọ́bítà ọ̀tẹ̀ kìí ṣe rọ́bítà pé a fẹ́ gba agbára lọ́wọ́ àwọn kankan rọ́bítà a fẹ́ dá ìmọ̀ padà bí ìmọ̀ ṣe wà nígbà ayé bàbá Bákì àti bàbá Sheikh Adam lẹ̀ Yorùbá tó jẹ́ wípé ìmọ̀ di bèrè o tó wọ̀ ọ́ tí ò ní jẹ́ irú wá ògiri wá lórí irọ́ ọlọ́ọ̀bá sanwó lẹ́sàn rẹ̀ bàbá wa ìmáàmù Ṣẹ̀pẹ̀tẹ̀rí ìṣẹ́jú kan bàbá wa sọ̀rì máàkì kí bàbá wa látẹ̀dẹ̀ kásàdúrà kí a lọ jẹun látò jẹun ìṣáàlà níbi tí a wá balẹ̀ dé. alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala habibillahi wa ala alihi wa sahbihi alhamdulillah mo kí ẹ̀yin àgbàlagbà bàbá kí ìjọ tí a kọ́kọ́ pàdé òkú ìjẹ púpọ̀ mẹ́mórì yẹn fún dáadáa tààrà la ilaha illallah gbogbo ẹni tó bá ti gbé àlùfáàbò súnmọ́ lọ́wọ́ tó bá ti tẹ̀lé àwọn ọba yìí lẹ́jọ́ ọlọ́ọ̀dà mi sí ọ̀yọ́ ẹnu fún mi ọlọ́ọ̀dà mi sí ọ̀yọ́ yìí ọlọ́ọ̀dà mi sí ọ̀yọ́ ọ̀la ló ṣe bíyà
àwọn ẹlẹ́gbẹ́ ògbé gbọ́dọ̀ mọ́tò ògbé tó béèrè lọ́sàn-án lóru lórí jihad bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ bá tún kúrò ẹ̀sìn lọ ní àjò náà ní ọlọ́pàá àti ẹ̀sìn lórí bàbá wa Sheikh Adibini Sheikh Abdul Hakim orúkọ mi ni wọ́n dára ọmọ ìyá Mẹ́dínà rí mímọ jẹ́ ọmọ ìyá Mẹ́kà alákòjá rí fẹ́ ó kí bàbá wa ìgbọ́nù Ìbàdàn náà ṣẹ́ṣà àti bó ṣe ìdí Ìbàdàn ọlọ́pàá wa ló tì wọ́n gbogbo ẹ̀yìn dòkítòrò ẹ̀yìn barista àti ìbàdìkalẹ̀ ọlọ́pàá ló tì wọ́n ẹ̀ wọ́n mú láti ìgbẹ́lẹ́ wà gbọ́dọ̀ àti mọ́ra fífẹ́ láti ìbádẹ́kùn láì láti mọ́ra ìmọ̀ àti wọn ọdún tí ń lọ sí hajj àwọn wá ti dá lẹ́kọ̀ọ́ fún wa akẹ́kọ̀ọ́ látara wọn ta ọlọ́kọjá rí kí bàbá ọlọ́kọ̀ọ́ ló tì í bàbá kò sí nǹkan tí afẹ́rì má ti dùn pé ọwọ́ ajígiri tí ń bá ní kí n máa rí má tọ̀rọ̀ yìí náà ní ìdọ̀sọ̀ torí pé sójà ọlọ́run ní yí lẹ́sìn tó tiẹ̀ sí tààrà pẹ̀lú gbogbo tọ́lọ̀ fún yín láti gbàdá tó kọ́ débi láàárọ̀ yìí sáà ń gbóòórùn ni ní ìdúgbò jẹ́ níbi ọlọ́run tí ó bàjẹ́ sí yìí ọlọ́run bá ṣàlẹ̀ parí sí yìí gbogbo àwa inú àyíká àti àwa tí wọ́n jókòó lẹ̀ ní lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ wọn olùkú fẹ́ lè dìde fún ọkọ̀ máa bọ̀ mí báyìí àwa tí wọ́n ṣe rọ́ ìlú ẹlẹ́nìkẹ́ Màdínà ni wọ́n bí sí ọlọ́run kó dàpọ̀ wà dúró tì yìí ọlọ́run kó mọ́ fi yín lẹ̀ gbogbo àwa sójú ọlọ́run tọ́lọ́run bá kó tí ọba wa mufti ọba mufti tí ó yé wa pé òun ò ní òye kẹ̀kẹ́ jẹ́ ẹ dàpọ̀ kí wọ́n fi ẹ̀jẹ̀ pírẹ́sìdẹ̀ntì kó tí wọ́n wá lóun fẹ́ yí jáde tọ́ bàbá èyí tọ́lọ́run bá ti fi yín sí yìí àwa gbà fún yín tọkàntọkàn torí pé inú táà ń sunkún síwájú ọlọ́run ní gbogbo ìgbà sí ni pé ọlọ́run ìsìlámù ilẹ̀ Yorùbá yìí ti ń bí bákan kódà wa waziri ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kí bàbá wa Sheikh Adam ọ̀pọ̀ tí ọba sọ pé bíbíà ní kankan gbọ́dọ̀ yẹn yà mí lẹ́nu kí bíbíà ní ẹ ti dá kan lẹ̀ tẹ́lẹ̀ ẹni tí ó túmọ̀ sí pé bàbá gbé sínú lọ́wọ́ tó lọ́wọ́ bá fi gbẹ̀mí wọn ni bàbá takú bẹ́ẹ̀ dé láyé láhàtẹ́lá ọlọ́run kó wá ṣe bàbá tí wọ́n sì máa tí mo sọ náà wà láyé wọ́n bẹ láyé tí wọ́n lè takò ní wáyé pé rọ́ọ̀dì yóò bá rí bẹ́ẹ̀ wọ́n pé tí mo lọ́rọ̀ bẹ́ẹ̀ bàbá kó wá ṣàlékún dáadáa yìí mẹ́mórì yìí kò sí ìfúlù ọlọ́run yóò fúlù láyé torí pé tọ́lọ́wọ̀n bá ṣẹ́gun ìbùkún nílẹ̀ àwọn ajínigbé ni wọ́n láti gbogbo àwọn eléyìí ọlọ́run dákun bá ṣe ìfúlù dáadáa ọlọ́run bá ṣe ìfúlù dáadáa ìjáde là kàwùnà wọ́n ẹ ṣe bàbá wa láti sẹpẹtẹlì sẹpọ àwọn kìíní ń clear àwọn èèyàn dẹ̀ ń gbọ́ káàkiri àgbáyé so n tẹ́ bá bẹ́ẹ̀ ṣe láwo èyí máa ṣe ní kí gbogbo àgbáyé ọkọ̀ bàbá wa láti Ẹdẹ bísímìlà ẹlẹ́gì bùrìmáàkì ká tó pe àfá wa ẹ̀sìn ọpẹ́ ni fún ọba tó ṣẹ̀dá wa ìkẹ́ àti ọlá kó bá tọ́jú ẹ̀rọ náà lẹ́yìn náà àwọn bàbá wa láti wá sí ní ilẹ̀ Yorùbá ọlọ́run lè di ayé pẹ́ àgbà tó láàrin bá ọlọ́run sì lè ká ẹni tó lẹ́bàá ọlọ́run wà ní kẹ́ sí ẹ̀yìn kan nínú gbogbo ilẹ̀ Yorùbá Ìgbò àti lẹ́tà samahatu Imam Dawud Imran ọlọ́sàn lọ́jọ́ tó ti pẹ́ láti bá ń lọ́wọ́ yìí gbogbo tó bá ti ọmọ structure Islam báwo ló ti balance nílẹ̀ Yorùbá àti kárí ayé ti pẹ́ ẹ̀dí gbé lọ́wọ́ ti pẹ́ gan ibi tó lọ́wọ́ wa mú yín dé yìí ibi tí nǹkan náà ti lójútùú ọlọ́jọ́ olójútùú tipẹ́ lẹ̀ ti máa ń sọ wípé pẹ̀lú ògbó Ọlọ́run ká tó kù láyé á sì nǹkan dá ń sọ yìí lẹ́yìn máa wò pé àwọn Ọlọ́run lè yán wà àmọ́ àmọ́ ń fàdó ara yín lọ́wọ́ náà bẹ́ẹ̀ bá ń ti sọ yìí ká tó kù láyé gbogbo àwọn tá à ń sọ yìí Ọlọ́run yóò jẹ́ ṣíṣe Ọlọ́run sì ti ń jẹ́ kó máa bẹ́ẹ̀ náà báyìí Ọlọ́run bá mọ̀ sẹ́ láìjọ kò sọ Ọlọ́run bá kò sọ rẹ̀ sọ yín
àwa máa ń tọ̀sán tòru ni sísìn mi tọ̀sán tòru ni èèyàn ò lè sọ àsìkò jẹ́ máa ń sọ̀rọ̀ èèyàn ò lè sọ tí ń lọ́rọ̀ tí àfọ́sílátù lórí ìrajìgì ni tí ń sọ lẹ́ẹ̀kan ẹni tó bá ti mọ orúkọ èèyàn bí wọ́n ti máa ń understand èèyàn náà ti sọ ọlọ́run yóò bá wà pẹ̀lú yẹn ètò yìí ètò tó yé lọ́lọ́run sí ètò tó yé ètò lọ́lọ́run sí ìpìlẹ̀ dáadáa lọ́lọ́run sí dáadáa tó tún wá mú dáadáa lọ́wọ́ gbére ní kọ́lọ́run bá sí ọlọ́run kò fi àlùbáríkà sí ọlọ́run kò fi àlùbáríkà sí àwọn ìwà náà máa ń ní sẹ́kẹ̀tẹ̀rì ọ̀gá ìgbésẹ̀ ilé ẹ̀sọ́ ọlọ́run àti ẹni kéde owó wa náà wọ́n á kí olùgbàlejò àgbà samara kìlúdé àti ìgbàlejò Amen. Haya first man is again. Láwọn ọdún kan sẹ́yìn bẹ́ẹ̀ náà ní wá pẹ̀lú àwọn oníṣìṣẹ́ àwọn bàbá méjì báyìí wọ́n ti pẹ́ náà lórí dáadáa wọ́n bá sí lẹ́sàn án wọ́n wá fẹ́ náà tó gbọ́ ẹ̀yìn àbá wa náà mú kí o àwọn dáadáa ní pọ̀ bàbá wa àbúmọ́ ní ìgbìyànjú barista ládẹ́sẹ̀ dr abanikanda gbogbo yín pátápátá náà mọ́ kí ọ̀nà ọba tó ṣe sẹ́rí irú nǹkan báyìí tí ò bá máa wáyé púpọ̀ tí ò bá máa wáyé dà ẹni wípé ní gbogbo ayé náà ni a ti máa ní alternative ilé yìí alternative pé tá a bá fẹ́ ṣe dáadáa tó bá kọ́ níbi kan olófẹ́ látọ̀ yà sí ọpọlọ tó lọ́n ti fi nìkan gbé kalẹ̀ ìdáyà látọ̀dọ̀ lọ́nà ọ̀pọ̀lọpọ̀ náà padà rí wípé tí ò bá sí ìbùsọ̀nà a sì ti mọ ìran tọ́lọ̀ tí wọ́n ajáde àti ìmọ̀ ọkùnrin ti pẹ́ náà ló sì fa tó jẹ́ wípé ní gbogbo àwọn oríṣiríṣi ìyàwó ìyá àti wà ní ọlọ́run ní nǹkan omi ló ti rí ìrírí nígbà tó bá yá àwọn kan padà sọ́ra wọn ní mọ́kà àwọn èèyàn wá ní níbo mi lọ́mọ kálukú wa pàṣẹ ṣe wà kú ṣùgbọ́n nígbà tó bá ti níbo mi tí wọ́n tó ti máa ṣiṣẹ́ tàbí tí wọ́n ti gbó ni èdè bá ti ṣe ọlọ́run fi sán lẹ́sàn wọ́n tàbí káwọn ìṣubọ̀ yẹn téèyàn bá ṣe òun náà lọ́lọ́run sán lẹ́sàn lé lórí àwọn kèbèrè wọn ní àìsọ̀jẹ̀ kátó sojú tì mí ọlọ́jẹ̀ ò gbọdọ̀ lójú tì sọ àwọn ní tàkìtì ní àbọ̀ níjọba nígbà tí ọlọ́jẹ̀ ò bá wá tìjú ẹ̀dá kò kí ní ó mọ àbá àtìjú rọ́bì tó fi lẹ̀ ìmọ̀ tí wọ̀lẹ̀ ọ̀lẹ̀ mọ́ ẹlòmí ìbẹni tó náà wò wípé ìmọ̀mù ló náà tó ọ̀hún ní nípa ẹlòmí náà wò náà pé ṣe bí àbá náà ló náà ọ̀nà sí fún ọ̀nà wọ́n ti ní àlùbáàbù mọ̀fútó tí wọ́n sì gbé òun kì í ṣe lórí àná láti ilẹ̀ bó ṣe wà náà nù ọlọ́run ni ó ní ìgbàláyè ṣùgbọ́n ìgbàláyè ẹ̀sìn rẹ̀ náà àwọn kan ní ó lò ọlọ́run kò bá lò léyìí láti fi fún ilẹ̀ Yorùbá tó wọ́n sì tó ti sọ fún ayé ní reformation ni revival náà sì ni revival yẹn sì rí kìí ṣe fún láti bà nǹkan jẹ́ láti tún nǹkan ṣe náà ni láti tún nǹkan ṣe náà ni ó dá ṣe dáadáa tó máa ń ti fi eléyìí jáde ṣé máa ń fa ààrẹ kò ní wà áàmà náà ni nígbà tí o bá ti kò sẹ́yìn àmọ̀yàgò sí náà ni àwọn bàbá wa sọ yìí wọ́n tún sọ délé Haúsá níbi àjọṣepọ̀ dé ẹ̀mọ́ bàbá kan náà lọlẹ̀ Haúsá jẹ́ fi jọ sàṣọrọ̀ yìí bàbá wa ṣe mọ̀ sí báyìí Muhammad kọlọ́mbà kẹwọn gbogbo àwọn ọkọ̀ afẹ́ àkànnà tó di láti Haúsá àná wa wálẹ̀ Yorùbá ìtìrọ̀ dáadáa tí wọ́n bá lọ láti Sókótó wọn wá síbàdàn wọ́n jọ sàṣọrọ̀ lórí èsì náà ni dákun ìjọ wo ló wá di mọ́ rí mọ́ ẹ̀jẹ̀ á dáadáa padà sí bó ti wà lánàá tó bá wá jẹ́ wípé ẹ bá ṣe tí o bá ṣe ìwọ náà kí lọ wò wọ́n náà máa ṣe tó bá ṣe onírú eléyìí ẹ̀rí pé tí a bá sọ fún ẹ pé ẹ bá ń gbé wọn ní à ẹ wọ́n làbúrò máa bá ń gbé wọ́n náà gbé ẹ sọ pé ẹlẹ́rù ní gbé níbi tí ẹlẹ́rù tí ti gbé nínú ìsìlámù náà lẹ́ni ọlọ́ba fi yé ẹni ọlọ́ba fi yé ni òun náà ni ó máa pèpè sí òun náà ni ó máa ṣe wàhálà lé lórí gẹ́gẹ́ bí ó ṣe wà lánàá náà ló wà lónìí kò sì ní yí padà ètò ọlọ́ọ̀ni àwa bẹ lọ́hùn eléyìí ọlọ́mọ sí ní ti fẹ́nu ọlọ́mọ sí ní ti gbéraga ọlọ́mọ sí ní ti bó ti wù mí ní ìsìn ọlọ́mọ sí ní ti ẹ̀rẹ̀ kan
ó sì jẹ́ torí títí ẹ̀ ìwọ náà bá sì fọwọ́ sí ìjọba lọ́wọ́ sí bọ́bá wá sí gbé nǹkan rẹ̀ ga tó ní ayé lálẹ́dì àmọ̀ ọba àgbéga àti gbogbo ẹni tó bá nípa ń bẹ̀ gbogbo ẹni tó náà láníyàn dáadáa lọ́nà kàbí kejì lọ́mọ náà pàdé wípé ẹni anabi sallallahu alaihi wasallam sọ pé àdàlùwá ìdúnlódún jọdánádà má ta àrọ̀fà minha tẹ́lẹ̀ wà má ta náà karọ̀ minha tẹ́lẹ̀ tó gbogbo bí tí dáadáa bá ti wà bẹ́yàn bá ti láníyàn dáadáa kò sí yóò sopọ̀ náà ni irrespective of distance àbí language tó wà fi rí wípé eléyìí tọ́lọ́ nígbà bàbá mú tó gbé kalẹ̀ mú tó yẹ kí n pè lọ́ sọ́pọ́tì lẹ́ni tọ́lọ́ bá ní kẹ́mi tiẹ̀ náà ní wọn. wà á yọ ọmọ ní kí òbí kan lẹ̀ wípé ilé kí o ti ń sa ẹ̀yìn kò sí kò yọ ọmọ ìlú ibì kan lẹ̀ wípé ìlú ti kò kán kò sì yọ àwọn tí wọ́n ní àgbọ́yé kan àbí kejì rẹ̀ tẹ́bí gbàdá bá dé papọ̀ náà àjọgbé yẹ̀wò sí kìtàbù àti súnà náà ni tó lágbogbo wa nù tó sì sọ adéyàn náà nù wà innahu ladhikrun laka wa liqawmika nítorí wọn sọ fún ànábì nù pé Kùránì tá a gbé fún yìí tó fi déyàn náà nù ìdéyàn rẹ kó kọ̀ ló sẹ́kù kó máa gbẹ títí gbére fún náà nù wọ́n lè kọ́ mẹ́ka àti gbogbo ìjọ rẹ̀ àwa náà sì rárá ìjọ ànábì yá kí wọ́n á dé láyọ̀ Kùránì sẹ́yìn mẹ́rin sọ́ọ́ náà ní pé ìwájú ló máa wà ọ̀sọ́ pàtó sàlù ọ̀nà ìlọ́sí ìyáńdọ̀gbìn àti àmì mi bí aago lọ títí tàlàfà rẹ̀ níta kò sínú ìbéèrè inú sàárè ìbéèrè tànàbì ló wà nínú sàárè kò sí ìbéèrè àbá tòkúndé eléyìí káàbá bá kọ́ adídé kábi tẹ̀lé ànábì nínú ọmọ tó sì gbà lọ́dọ̀ ànábì náà ní òkú ọmọ akéwò rẹ̀ tó bá ti ṣe tiẹ̀ lọ́tọ̀ ó ti sìn lọ́nà àṣírọ́tù mustaqim gbogbo ọ̀nà tó lọ́n ti sọ́nà Al-Qur'an tẹ̀lé kò sọ pé òmùjámù rẹ̀ wá مفرد هذا صراطي مستقيما وأن هذا صراطي مستقيم فاتبعوه اهدنا الصراط المستقيم وإنك لتدعو إلى صراط مستقيم وإنك على صراط مستقيم إن ربك على صراط مستقيم صراط مستقيم مفرد náà ló wà ní Qur'an so ibẹ̀ ni wọ́n sì ń pè wá sí ẹ̀rí bàbá mú sí ní àwọn tó lẹ́yìn Qur'an àti sunna báyìí àwọn máa tẹ̀lé ni torí pé òun náà ni wọn tá a fi jẹ yàn wọn náà sì lọ sí gbẹdẹ iwájú Ọlọ́run wa innahu ladhikrun laka wa liqawmika ní àbáwá ti gbà pé ìjọ ànábì ló ń tán sọ yìí ó ti tán àní pọ́blẹ́mù kankan pẹ̀lú ẹ̀ ẹ̀mí ìtàwọ́ sì máa bá a lọ náà ni gẹ́gẹ́ bí bàbá Mùdírù Àjíkìlì ti sọ́lẹ̀ tán wípé Ọlọ́run bá ní kíṣẹ́ ìwọ̀n àṣẹ táwọn bá fájà wọn nìkan lápìlá yìí àwọn máa bá sẹ́yìn lọ Ọlọ́run jẹ́ káwọn náà máa bẹ̀ dáadáa àwọn máa bá sẹ́yìn náà lọ Ọlọ́run bá ṣe fún wa ní agbára mọ àwa bẹ́ẹ̀ náà kó fún alágbára àti ṣe dáadáa ní ìdí àfi ṣàṣeyọrí tó pọ̀ torí wípé alágbára kankan ọlọmọsá ràn án lọ́wọ́ gbẹ̀yìn bàbá wa ọlọmọ àkùn lọ́wọ́ gbogbo ẹni tó ń gbọ́ wa náà ní gbogbo sí lọ́dẹ̀ gbogbo àti ibi tẹ́ni tó ń gbọ́ wa ọ̀tún ti sọ́dé Ọlọ́run sí á ní sábàbí dáadáa fẹsẹ̀ rẹ̀ náà bàbá mú kí máa ń dá wákà kan ó ti pẹ́ gan wọ́n sọ pé Ọlọ́run wá lónìí lábàárà sí ẹ̀sìn rẹ̀ Ọlọ́run wá rán mi fàgbéjà ẹ̀sìn rẹ̀ wọ́n máa jẹ wáyé mi àláyé Ọlọ́run wá rán mi wọ́n ti máa dá ó ti pẹ́ gan Ọlọ́run sì sí bẹ́ẹ̀ náà torí pé àti inú ọkàn náà ti ń sọ ọ̀rọ̀ yẹn jáde náà ti ń ṣe ọ́nà tí ń ṣe àdúrà yẹn ẹlòmíràn rò pé kàn dání níjọ́ náà ni ṣùgbọ́n ẹni tó bá ń la tẹ́ wọn pé ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ lásán yìí sì ṣe wákà lásán iṣẹ́ sì tẹ̀lé Ọlọ́run ọba wà bá àbáríkà tó pọ̀ sí Ọlọ́run ní ṣe kúrò yín ní ìjọ jásá kò ní ètí ó jálẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run sí àti gbogbo wa náà lápapọ̀ kí a máa wà ṣe lọ bàbá wa ṣe sọ̀rọ̀ àbí àlejò kan ọláyọ̀lá lọ́ba àti àwọn bá dáadáa tó ṣe bí yẹn gbà wọn bàbá wa ni wọn ọ̀dọ̀ wọn làwọn àgbẹ̀ àmọ́ àwọn ẹgbẹ́ ó kọ́ bàbá ló papọ̀ ọ̀dọ̀ wọn náà láti ti gbé bá a ṣe wà náà títí di sin náà ọ̀dọ̀ wọn náà ni ọ̀pọ̀lọpọ̀ náà láti máa ń wò bẹ́ẹ̀ náà kódà lómi kan tó ń sọ wípé mo jọ wọn díẹ̀ so Ọlọ́run ti sínú àwọn kọ́ ni bíbí àmọ́ kọ́ bàbá wa àti lásìkò dáadáa náà sì ni wọ́n sì fi aṣọ́dọ̀ wọn kákéwò Ọlọ́run sì sí bẹ́ẹ̀ náà àníyàn náà Ọlọ́run sì mú ṣẹ kọ́nà bá kẹ́ bàbá náà àti gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ bàbá wa Ọlọ́run bá sì kẹ́ wọn àmọ́ iṣẹ́ wọn náà là ń jẹ́ o kì í ṣe pa iṣẹ́ wọn náà ni ọtí wọn náà làwọn àṣẹ ní ìjókòó yìí sallallahu alaihi wasallam. Thank you for the clarification. Afa wa ẹ̀sìn ọ̀yà ẹ bá kú ńlẹ̀
tí ó tún fi di ìgbà tí ìjókòó náà fẹ̀ lójújú báyìí lọ gbogbo kálukú tí wọ́n ń gbọ́ wa káàkiri nílẹ̀ Yorùbá o wọ́n máa retí ìjọ tá sọ pé tọ anybody anywhere ẹ máa bọ̀ ẹ wá sọ kéré sí Media is my láìpẹ́ ọjọ́ náà Ọlọ́run Media man. wàhálà òbíkà Ẹ fi ilẹ̀ àṣàyàn jókòó àwọn pẹ̀lú àpọ̀jù báyìí lọ láàrin ìgbà tá a kan náà ṣe ẹwà tí bọ́lọ̀ sí ìgbàwà lọ ẹyọ kàtẹ́bí ọkàn sọ́mbẹ̀ náà ni pé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ lánàá náà tí wọ́n ṣe pé àwa kéékèèké náà dá sọ́wọ́ ń bẹ inú àwọn tí wọ́n pè dá sọ́rọ̀ tó jẹ́ kéékèèké ìtànà àwọn ni wọ́n ti dàgbà yìí ọba dẹ́dà fi ẹ̀mí gígùn sínú ayé wọn táwọn náà wá sọ pé yóò lọ ya tọ́lọ́mà ní yóò lọ pẹ́ kí láàánú wọn sọ fún àwọn tá bá dàgbà bá wa pé nígbà wọn sì fẹ́ dà nǹkan yìí lẹ̀ ó sì tako wọn wọ́n sì ń gbé dáadáa sí òsì lè súnmọ́ wọn mọ́ ha antum tud'auna litunfiqu fi sabilillah wa minkum man yabkhal ọlọ́ni wa man yabkhal fa innama yabkhalu an nafsihi ní tó wá parí áyà yẹn ó ní yastabdil qawman ghayrakum áyà wọn ní ó fà débi tó pé àtọ́ka àtàrà lèmi tó wà lóko ìmí àti gbogbo fámìlì pátá láwà pẹ̀lú torí pé nígbà tí àti gbogbo àwọn ọmọ kí o máa lù sàádà lọ́dọ̀ òde ẹni pé ìdàpọ̀ àti máa dùn láàárọ̀ bí máa lù sàádà lọ́dọ̀ òde torí pé tọ́rọ̀ bá ti dé ẹni ìsìn ilé ike onílé ike ló ń bá lòkù wọn fi ràn pákó ní so máa lù sàádà ilé ike òde ike kankan ọ̀ràn wa ń sẹ́wọ̀ báwọn ilé ike òde mi náà sì lé ní 100 àti pé o ti kó o ní pé tábàárí mọ́kọ́ wa so fún díẹ̀ yìí ni pé yàtàtí kọ́ wọ́n gbẹ́rọ̀ ọ̀kún ní wọ́n wáyé ìyá tí ń jẹ mùsùlùmí every angle táà sí láwọn àgbààgbà tí ẹ kí wọ́n máa dìde sí nítorí ẹ̀wọ̀n dìde sí rẹ̀ ńlẹ̀ ìyọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń dìde sí àbí ká dá kúlù yẹ́rù jẹun ilẹ̀ asìlì wọ́n tó wá rò pé wọ́n yá gbogbo nǹkan lọ̀tẹ̀ ní ọ̀tẹ̀ kọ́ lélẹ̀ ilẹ̀ ọmọ àpàn kí ní báyìí ẹlòmíì kan lè jáde ó ní kí ni ẹ ti ẹ̀mọ́ ṣe sallallahu alaihi wasallam lẹ́nu ń tá àti rò pé mùsùlùmí láti lẹ̀ ó sì láwọn nǹkan tí wọ́n ń bá ṣe nínú àwọn àfáà kí ń lọ sàdúrà sunday lọ́pọ̀lọpọ̀ àwọn ilé mi ẹ sì láwọn bàbá yìí ni wọ́n dúró kọ wọn jáde gbà kéèké ká fi wọ́n lẹ̀ ká má wulẹ̀ sọ wọn ló kọ kéèké tí ò ti dà. ànábì inú musa rẹ kọ lọ́rọ̀ rẹ̀ ni ó ní wọ́n lọ́n tọ́ba ilé fi wọ́n lẹ̀ láńyẹ̀lì ju ilà fájìrán kàfà ìnáka ìntàdárùn ìdílù ìbàdàkà wàlà yẹ̀lìdù ilà fájìrán kàfà ẹ má jẹ́ àwọn èèyàn pàṣẹ islam so táwọn bàbá yẹn bá fi wọ́n lẹ̀ nígbà náà tí wọ́n lọ́ máa sọ àwọn ọmọ onífà lórúkọ mùsùlùmí àbí tí wọ́n sọ wọ́n lórúkọ mùsùlùmí tí wọ́n ṣiṣẹ́ tọ̀ ó ṣe lè kọ́ mọ́dà wípé báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ lórúkọ mùsùlùmí lánàá tí wọ́n ò ṣiṣẹ́ tọ̀ tí wọ́n jọ ẹ̀tẹ́ǹdì ògùn láàrin ara wọn àwọn ni wọ́n ń bí àwọn ọmọ tí wọ́n ń da ìṣerú lónìí àṣẹ́kùbọ̀ àwọn ọmọ wọn nù ẹ bá lọ gbẹ́ ìsáàtì dáadáa ẹ bá bẹ́ẹ̀ pé àṣẹ́kùbọ̀ wọn nù so ẹ dákun bàbá odidi iṣẹ́ ńlá ọlọ́run gbé sọ́run yín ó ní kánà ó sojú yín òní náà ló tún sojú yín o ọkàn tí wọ́n balẹ̀ fọ́lá yín ó sojú yín o torí pé nígbà tá a bá ti ń rí àṣeyọrí tí à ń ṣe yìí ọ̀la ti sojú yín ọlọ́run jẹ́ mi yóò gùn lórí dáadáa ọlọ́run jẹ́ mi yóò gùn lórí dáadáa làákàyè tẹ́ fi ń tó nǹkan yìí ọlọ́run ní jẹ́ kí nǹkan kó ṣe làákàyè náà àdàgbà yọwọ́ kọ́wọ́ ọlọ́run ní jọ ṣẹlẹ̀ sí yín àwa ń wí ọ̀rọ̀ lọ bí ọ̀gbọ̀n níbi tẹ́yìn ń wí kíní lọ inú rẹ̀ inú ṣe ń bí ọ sí gbogbo oríire báyìí ọlọ́run ní jọ ṣẹlẹ̀ sí yóò gbogbo àwa founding member ni founding member ẹ ṣó ojú yín gbogbo àwa founding member rẹ o àwọn founding